ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ó yá o. Ibì kan bẹ tó gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí. Subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV. tó wà ń bẹ̀ ni pé àwọn ní sọ́pọ́ọ̀tì ìjọba ju àwa lọ. wọ́n lè rò pé Yorùbá lè ṣe láti fi torí bàbá ń bá lọ báyìí táwọn Yorùbá ṣọ̀gbìn owó ń bẹ lọ́jọ́ iwájú. Ibi tí àwọn èèyàn ti ní láti tètè ronú kún ọmọ tó ń ṣe. Á pín Yorùbá nation now yẹn tí gbogbo wa ń sọ yẹn àfi kí ọ̀pọ̀ ọ̀nù wà káyọ̀tì mórí lóko. Yes. Káyọ̀tì mórí lóko ìyẹn ni ó show pé we ready. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá míì ti wá mú owó náwó ó fi ṣiṣẹ́ ọ̀gbìn nǹkan yẹn ò sódé bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí kò mérè tó expect wá ó lulẹ̀. Mo ti sọ fún yín ọ̀pọ̀ ó lulẹ̀ dáadáa ọ̀pọ̀ owó àwọn èèyàn wọn mọ̀ ní wọn máa ń tán ṣe. Wọn mọ̀ nípa tí wọ́n dáwọ́lé. Before kẹ́ tó lámìlaka nídìí iṣẹ́ yìí ó ní iye ọdún tẹ̀bi kọ́ṣẹ́ ó ní iye ọdún tẹ̀bi tẹ̀lé àwọn ọ̀gá yẹn ọ̀pọ̀ òṣè yẹn wọ́n kàn gbọ́ pé wọ́n ń dáko mí náà lè dà kí ló wà bẹ́ẹ̀ tí mo lè irú ilẹ̀ tó fẹ́ gbin nǹkan sí gan-an kí ló mọ̀ tó wà bẹ́ẹ̀. Ó yẹ ẹ dá wa lẹ́kọ̀ọ́ díẹ̀ náà. Yorùbá Gidi TV.